Hello, Auntie LAIDE BAKARE, you're the pal. That one way talk, no be true to say work dey Nigeria. Where you see work? Even okay, work dey Nigeria, now you japa for Nigeria. Ṣé wà nílé ọkọ ṣá? Ṣé obìnrin tó bá fẹ́ advice obìnrin before you come outside, come dey talk about woman. Say woman say toto. Say woman dey go dey say under Arabo. Say woman go Libya. Woman do this, woman they try. Let me tell you something. Wá ní Nàìjíríà ìbò tẹ̀ jẹ́ àwa lọ́lọ́run fún ní adé orí ká máa ṣe adé orí yín ìyẹn obìnrin. Bọ̀ lọ́run tẹ́ bá ti travel lọ́wọ́ ti ya yín ọ̀tọ̀. Jápa with sense. Auntie LAIDE ṣe wà nílẹ̀ ọkọ̀ wọn tí òjú pé àwọn àbúrò yín ẹ̀ jẹ́ òkú àbúrò yín tó lọ ṣiṣẹ́ kó ṣe gbé yẹn ló lọ ṣe olóṣó ní Libya náà. Ọ̀dẹ́hùn yìí kó sọ díẹ̀ di ṣáláńgá ó di tiẹ̀ ní Libya. Báwọn kan lọ ṣiṣẹ́ ọlọ́mọjà padà àgbàkó náà àwọn kan lọ pàdé oríire. Dẹ̀nṣẹ́ àti múnátì Libya àti LAIDE sẹ́yìn náà lọ Libya yìí nílẹ̀ ti mọ̀ nǹkan tó ń ṣe ń bẹ̀ yẹn. You don't do am before. Sẹ́yìn náà ti láàdì àràbò rí ni lẹ́sìn mọ̀ nǹkan tó ń ṣe ń bẹ̀ tẹ́yìn náà sì Nàìjíríà. Dẹ̀nṣẹ́ ẹ̀gbọ́n pé wọ́n pààyàn ní Benue. Ọ̀rọ̀ Benue ló ń sọ lọ́wọ́ ẹjọ́ tó Ọlọ́run. They keep people for Benue. You know see that one. Ṣáàrì fíìmù drop ni àti fíìmù ẹ mọ̀ nǹkan tẹ́ ń ṣe o Auntie LAIDE ọ̀rọ̀ Libya táwọn ọmọ Libya bá ṣiṣẹ́ pè pa yín. Portable jẹ́ kí orí ẹ̀ kó pé jẹ́ kó orí ẹ̀ pé I'm not sure you are okay. I'm not sure you are okay. Portable, this will be in fact. Jẹ́ kí orí ẹ̀ kó pé jẹ́ kí orí ẹ̀ kó pé jẹ́ kí orí ẹ̀ kó pé jẹ́ kí orí ẹ̀ kó pé. Àǹtí mo fẹ́ jẹ dòdò yín àǹtí mo fẹ́ jẹ dòdò yín o. Wá kí ló tẹ̀ ẹ̀jẹ̀ tí mò ń fáǹtì sórúkọ yín. LAIDE mo fẹ́ jẹ dòdò yín Auntie LAIDE mo fẹ́ jẹ dòdò yín. Wá ṣàmọ̀ wáńjà nọ́mọ́nọ́mọ́ kí ló fàjà wa ẹ pè mí sí patí ẹ ní ṣíṣì ọbẹ̀ mi sí ṣò celebrity dẹ̀ ní yín lọ́ bá ń bínú mi á lọ sọ̀rọ̀ pé mi ìfáyìn ẹ̀ lè pè mí sí ṣò mi ò fáyìn ike mo ní yàrá àdánúyà I'm dirty boy from Sango mo ṣe ń wọnú yín so ẹ̀yin lẹ pèjà ẹ̀yin lẹ bá ọmọ Libya bóyá ṣàǹgàlà àbí kíní wọ́n ní ẹni pé wọn ò níṣẹ́ wọn kí ló kàn tí dẹ̀nọ́mọ̀nàmẹ́ ní ìṣọ́ra mi Ọlọ́run ṣọ́ mi Ọlọ́run ṣọ́ mi ẹ wo fọlọ́run ṣọ́ o tí ò ṣọ́ rẹ o Ọlọ́run ṣọ́ Ọlọ́run ṣáà máa ṣọ́ wa Ọlọ́run kórìí máa kó wa yọ. Dàbàrà bomi òjò bá ń rọ̀ fúnrun bá ń rọ̀ o dàbàrà bomi. Àǹtí LAIDE BAKARE ṣe lè dàbàrà bomi mo fẹ́ jẹ dòdò yín ṣé mo bú yín mo ta sí yín yàn. Gbàtẹ́yìn náà ta sáwọn ọmọ Nàìjíríà nǹkan tẹni wọn níṣẹ́ wípé wọ́n lọ Libya ọlọ́run ṣolóṣó ọlọ́run lábì àràbù ẹ̀ta ta sí mi àtasú yù ẹ̀yin náà ẹ̀ṣọ́ra yín náà. Àǹtí mi owó tẹ́ẹ̀nì ni òun ni mo ṣe bá yín jà tẹ́bá ló màá rẹ́ pẹ̀lú yín. Auntie LAIDE BAKARE mo ṣe máa fàǹtí sí i mo dẹ̀ máa ládòdò yín mo dẹ̀ máa jẹ dòdò yín. Ẹ má bínú mo ń dóyàwó níyàwó ogógé sí ilé ọkọ ni mo ṣe kẹnu sí yín o tó bá jẹ́ pé ẹ jẹ breakfast ni ẹ lè rí mi wájú yín Ọlọ́run pé mo gbọ́gbọ́ ní ẹ̀dí jẹ breakfast ni ẹ jọ ẹ má bèrè mo máa jẹ dòdò. kí ló dé tẹ́ ẹ̀ ṣọmọ ọ̀dọ̀ nílùú yín tẹ́ fi lọ sí Libya àbí Egypt wà láwùjọ ọ̀rọ̀ tó sọ ẹ ti gbé wa hánu ṣé nítorí pé o ti wà ní ìlú kan tẹ́ bá sọ pé ṣé tó pé mo ti wà ní ìlú òyìnbó àwọn bírílẹ̀ pé ṣé owó bàbá yín mo fi lọ ìlú òyìnbó èmi náà struggle dé bẹ́ẹ̀. ẹ̀yin tó máa sọ pé kí lẹ lọ ṣe ní àwọn Egypt Libya ẹ̀yin lẹ ń pariwo kiri pé wọ́n lóyìn lílu ẹ̀rú fúnra ẹnu yín lẹ fi ń sọ pé wọ́n ti yìn mọ́lé wọ́n rí èpè yín ẹ̀yin lẹ ń sọ náà ṣáà London sọ ní àbára America ń sọ. èmi ò LAIDE BAKARE mi bá sọ̀rọ̀ rẹ̀ gbogbo nǹkan tó bá jó títọ́ ọ̀rọ̀ lórí social media I'm not your partaker kẹ́ máa ti torí pé ẹ fẹ́ cruise kẹ́kọ̀ọ́ máa búyàn láì lọ́pọlọ
gbogbo ẹ̀yin tẹ̀dẹ̀ máa ń bọ́ àwọn àgbàlagbà kiri yẹn tẹ́ rò pé fẹ́ kúrúsì yẹn kò tó yín lẹ̀ ń gbẹ́ ẹ̀ẹ̀kan níwọ̀n ibi tó gun ti wà ní ilé wọn wọlé nítorí nítorí classes tó jẹ mú classes kìíní. yìí sì ń wo fídíò yìí sì ń bí mi nú yìí sì ń bí mi nú kí tẹ̀yìn èèyàn wá rí báyìí ná wọ́n lọ́n bá jàjà báyìí ṣe tẹ́ ẹ rọ́wọ́ orí tiyín ẹni tí ọ̀bá rọ́wọ́ ọtí ẹ̀hún ẹ̀ mọ̀ bá a sọ̀rọ̀ bígbà tí ọmọ ti ń sin ní Láìdé Bákàrè mi bọ́nà rébù náà mọ̀ ọ́ sí kó o tó sọ̀rọ̀ kan ó ní àmánárébù ńgbà wá nàrébù tó wá bunú báyìí ńkọ́ kódà ìfẹ́ àbọ̀rọ̀ tó sọ wọn ọ̀dà tó ọ̀rọ̀ bí ọ̀rọ̀ abunú ni àwọn ọmọ ọlọ́mọ sọ̀rọ̀ wọn lọ́rùn náà gba ìlú Ṣàgálà lọ tí wọ́n ń Ṣàgálà lọ ọmọ yìí ń bọ́ ọmọ mú gèlè tó bá yá jẹ́ ń bọ́ ọmọ ìṣòótọ́ ọ̀rọ̀ náà ọ̀wá ń bá àwọn ọmọ ọlọ́mọ dákun mélòó nù wọn ló ti kọ́wọ́ fún tó wá padà lọ bẹ́ẹ̀ yóò bá sí ẹni tí ọ̀dánilókòwò kò lè pinni lárugún kọ́ ya bọ́tà kó ṣe sọ́ọ̀rì ni àbó ò ní lè ṣe. ẹni tó bá ti ń ṣiṣẹ́ oníṣẹ́ kò ní ríṣẹ́ jẹ́ òdì iṣẹ́ yẹn ni gbogbo àwọn èèyàn ó máa rí. Sista Láìdé Bákàrè mo wọnú ilé yín wá ìràwọ̀ 12 lórúkọ mi ìròyìn lèmi ń kà o gbogbo ìràwọ̀ tó rí mi wò ni mò ń ka ìròyìn fún gbogbo ìràwọ̀ 12 tọ́lọ́run dá ẹ sáré gbọ́ mi. Sista Láìdé ẹ ṣe counselor content creator nìyí kí ni ká pè yín actress nìyí ẹ lọ máa act ẹ gbọ́ mi iṣẹ́ oníṣẹ́ tẹ́ ẹ fẹ́ ṣe ló sọ ti yín dẹ̀bi níbi ní tó wà nílẹ̀ báyìí ẹ gbọ́ mi mà ṣé ẹ mọ̀ pé tẹ́ ẹ bá fẹ́ act fíìmù ẹ kọ́kọ́ show environment tá a bá rí environment yẹn láti wá rẹ́yìn tẹ́ ẹ fẹ́ act gan tán bá sọ pé kẹ́ ẹ act bí olówó àkọ́kọ́ rí pé ẹ gbẹ́sẹ̀ síta ẹ act ni ẹ advice wọn ẹ gbọ́ mi iṣẹ́ acting lẹ mú wọlé olófàtẹ́ ìfìrí ṣe kì í ṣe pé ẹ mean bad fáwọn Ṣàngálà ẹ gbọ́ mi ẹ fẹ́ ṣèṣe pé kẹ́yìn náà advice wọn ni ẹ ṣe counselor mà ẹ lọ́ máa act ibi tá a pè yín sí nìyẹn acting tẹ mú wọlé olóyí gbogbo ẹ̀dá ló fi di pé wọ́n ń wọ yín Ọlọ́run ò lè jẹ́ kémi àti yín ṣiṣẹ́ oníṣẹ́ ẹ jọ̀ọ́ kó tó di pé ẹ̀yin ènìyàn mi fi nǹkan síta ẹ kọ́kọ́ digest ẹ̀ náà ẹ kọ́kọ́ rò ná inú fíìmù lẹ ti lè máa ṣe anyhow ẹni tó bá lówó kó rà ẹni tó bá fẹ́ wò kó wò ẹni tí ò bá wò kó máa lọ ṣùgbọ́n orí ayélujára láti bá àwọn ènìyàn sọ̀rọ̀ ọ̀tọ̀ ni ẹ má gbé lọ́jíìkì fíìmù wa Sista Láìdé ẹ lọ ṣe jẹ́jẹ́ nínú ayé àánú lẹ́rí gbà kì í ṣe pé ẹ mọ gbogbo ẹ ṣe ìràwọ̀ 12 lórúkọ mi ìròyìn tí mo wá kà fún Láìdé nìyẹn ẹ jọ ìwọ tó bá mi rí wò ẹ bá mi share fi fídíò mo fẹ́ jẹ́ kó kan sísá ẹ̀ lára ẹni tó bá mọ̀ wọn kó bá mi tàgì wọn ó sì dá mi lójú pé yóò dára fún wa ìwọ tó rí mi wò fi ṣe àríkọ́gbọ́n àwọn iṣẹ́ tó bá mọ̀ pé o mọ̀ ṣe dáadáa o ní kó jókòó sí ọjọ́ kan ó jọ kan ìṣẹ̀dá ó gbé ọ sókè lórí ẹ̀ tó o bá fẹ́ máa photocopy iṣẹ́ oníṣẹ́ ó lè di wàhálà n tó fẹ́ di wàhálà fáǹtì inú ẹ ṣe jẹ́jẹ́ yóò sì dára fún gbogbo wa ire o. sáwọn ènìyàn ogun máa pa ẹ́ Láìdé Bákàrè ogun tó máa pa ẹ́ fagbó lọ́hùn ẹ má bínú sí ẹ ti gbọ́ ẹ filẹ̀ ṣé ìwọ nǹkan tó ṣe yẹn ẹ fi yá mi kò ní sọ bẹ́ẹ̀ mọ́ ṣòye yìí kò ní sọ bẹ́ẹ̀ mọ́ ẹ filẹ̀ ọmọdé ló ń ṣe ọmọdé ni ṣàmùkẹ́ téèyàn bá ti lógo mọ́ tógo ẹ̀ bá ti wọ́ mi tó máa ìkọkọ̀ ló máa ó fẹ́ fi ẹ̀yìn Ṣàgálà fi ṣe àtẹ̀gùn sókè ni ọwọ́ mi yẹ yín ó fẹ́ fi ẹ̀yìn Ṣàgálà ṣe àtẹ̀gùn sókè sí tó bẹ́ẹ̀ ló ṣe kọ́ǹfù ẹ̀yìn gbogbo ẹ filẹ̀ ẹ fi yá mi wọn ló ti bẹ̀bẹ̀